ọ̀nà kíjọba mójú tó sì ṣe kò sí ìlú tí ìjọba ti mójú ṣe tí yóò ní dàgbàsókè ètò súnówó wọ́n á lè sísẹ̀ mọ́sẹ̀ kí wọ́n ṣe ìbí ìdàgbàsókè òṣẹ́ ti bẹ̀rẹ̀ ọ̀nà sálárì nínú ìlú tí sálárì ọ̀dá Nàìjíríà jẹ́ kan ẹ wo ẹjọ́ tẹ́ ń fa 70,000 minimum wage 70,000 ẹni tó ṣe oṣù kan pẹ̀lú ẹ̀ yóò gba 70,000 lóṣù owó kíní ìjọba ìlànà tó ń sọ yẹn ìjọba tó yẹ kó owó ẹ̀lọ ẹ̀kọ́ pọ̀ jù ẹ̀yẹ̀ rẹ̀ sùn Ọlọ́run ọdọ̀wọ́ ẹni kọ̀kan kápáyọ Ọlọ́run ká mà gbogbo ọyájọ́ kan bọ̀ táà lọ bá Ọlọ́run àwáyé kó sí àjò láwà gbádágbádá kú Ọlọ́run ọ̀dárí kú jẹ́ nìkan kọlọ́wọ́ bá má ti mọ́ kún mẹ́bàá gbogbo àmọ́ ara tí tilẹ̀ bá ti ń sú àti ń sún ọjọ́ tá kú nìyẹn ọ̀pọ̀ sí ó níkù ní ìyá máa ronú kí ni mo ṣe tó dáa kí ni mo ṣe tí ó dáa bí mo fẹ́ ṣe àtúnṣe ìgbésí ayé mi ọmọ ìtàn lọ rẹ̀ iná lè mọ́ òdẹ̀ lẹ́tẹ̀ fi rúnà mínú fẹ́ ìnàmọ̀lá àkí ọlọ́ni kútẹ́ ń sáà fún Allahu Akbar ẹgbọ́lọ́ sí lò ikútẹ́ ń sáà fún àpàdé ipò ọ̀sátẹ̀lẹ́wà mùlákíkù bẹ́ẹ̀sì ẹlọ pàdé ẹni kò lè wá rárá ó ń bọ̀ àpàdé wa ní kí yàn á dìrù kí yàn máa múra kí yàn máa múra ẹ̀rẹ̀ ọ̀kan nú àwọn tó súnmọ́ wa obìnrin ni ọkẹ́kọ̀ọ́ ìbí akẹ́kọ̀ọ́ dé ó gba dókítọ̀ gba PhD nírọ̀lẹ́ àná lọ́mú sọ́dọ̀ wọ́n sì ń ṣe jẹ́násàrà ní ẹ̀pẹ́ lọ́wọ́ báyìí ni kí máa jẹjọ àjọ wà láyé ni kò sẹ́ tó rókúrò ìjọ kan náà ni wọ́n sọ pé lágbájá àwa náà lọ pàwà ìtún bẹ láyé àtúláǹfààní lọ́wọ́ sí kílẹ̀ tó sú alèrún pé wàdà sí rere ọlọ́run tó fún mi láǹfààní ilé ó yọ́ tí lòmù tẹ́lẹ̀ máa mọ̀ tí máa sínú ló ń ṣe tẹ́lẹ̀ máa ṣe sí náà máa olè lọ́njá máa jalè máa ìrọ́lọ́ ń pa máa pa ìyàmú alẹ́ àwọn ọjọ́ àgbáyé especially lọ́dọ̀ United Nations lọ́dọ̀ UN wọ́n ní àwọn ọjọ́ kan tá ń pè ní ọjọ́ àgbáyé irú ẹ̀ lọ́jọ́ òní wọ́n pè ní Yawmal Ummal Alami Workers Day ọjọ́ àwọn òṣìṣẹ́ ní a máa ń pè lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú mi olókọ́mẹ́tì wọn fún wọn gbogbo ẹ̀ lágbàáyé wọ́n yọ ọjọ́ òní sọ́tọ̀ fáwọn òṣìṣẹ́ al-ummal ní ọdọọdún kọ̀ọ̀kan ní gbogbo ọdọọdún wọ́n máa ń ní theme àkọlé kí náà fẹ́ kí àwọn èèyàn sọ̀rọ̀ lórí tá bá ń sọ̀rọ̀ ọjọ́ àgbáyé tí ọdún ìwáre wọ́n ní táà fẹ́ kí àwọn èèyàn sọ̀rọ̀ lórí pé àwọn èèyàn máa ń ṣe gẹ́gẹ́ bí ayẹyẹ ni wọ́n máa ń celebrate ẹ̀ wọ́n pè ní al-ihtifal wọ́n mú gẹ́gẹ́ bí ayẹyẹ ìgbà tó bẹ̀rẹ̀ ayẹyẹ kọ́ ló fi bẹ̀rẹ̀ ìbéèrè ẹ̀tọ́ ní 1888 ló bẹ̀rẹ̀ bí sẹ́ntúrì kejì sẹ́yìn ni láwọn ìlú òyìnbó wọ́n fi ajé àwọn òṣìṣẹ́ àgàgà àwọn obìnrin àtàwọn ọmọdé ó wá ní àwọn ẹ̀ lára ní àwọn abọ́ta náà ń ṣe wọ́de à ń bèèrè ẹ̀tọ́ àwọn ìyà yìí pọ̀ ìnira yìí pọ̀ torípá ń bá yín ṣẹ́ lẹ́sọ́wádẹ́rú
láàní láàrí láàlẹ́tọ́ kan tó rí pé àwọn ọlọ́pàá bọ́ta wọ́n ṣe wọ́n léṣe wọn wọlé wọ́n fọ́ọ̀sì àwọn alágbára lé ayé láti dìkídá ọjọ́ kan fọ́jọ́ àwọn òṣìṣẹ́ wọ́n ń pè ní May 1st every year ọjọ́ àkọ́kọ́ lóṣù karùn-ún àwọn olóyìnbó kí lè ní òṣìṣẹ́ rẹ̀ kó tá bá pẹ́ lágbájá wọ́n bá ṣiṣẹ́ ó wá ní ìdáǹpé ní bainal umman wa ribabil amal láàrin òṣìṣẹ́ àti tó gbani síṣẹ́ òṣìṣẹ́ ó ní àwọn ojúṣe tó gbọ́ sí fẹ́ tó gbà síṣẹ́ ẹni ọgbà síṣẹ́ ó láwọn tó bọ́ọ̀rọ̀ sí fẹ́ ẹni àgbà síṣẹ́ nǹkan méjì ni wọ́n bẹ lábẹ́ rẹ̀ lọ́dọ̀ àwọn àfẹ́sìn wajibat wal hukuk alwajibat wal hukuk alhukuk wal wajibat duty and rights and duties gbẹ́lẹ̀ ní àtẹ́ntọ́gbàyàn síṣẹ́ àtẹ́ni àgbà síṣẹ́ ìjọmọ̀ claim ní right complain ní ìjọmọ̀ complain lórí right ẹni kò ní sọ̀rọ̀ lórí duty ìjọ lẹ́dí tán kan bọ́ta tí wọ́n láwọn ń ṣèwọ́de kí lẹ́sẹ̀ wọ́de sí pé àwọn èèyàn tẹ́ ń pẹ́ débi iṣẹ́ wọ́n yàn jọba jẹ àwọn tẹ́ ń ṣe mẹ́lẹ́lẹ́sẹ́ wọ́n yàn jọba jẹ ẹni rí àfi wọn àfowókówó sí wa wọ́n fún alẹ́tọ̀ wa ẹ̀yìn owó kan bẹ tí wọ́n promise wọn fún wa tẹ́ ma gbọ́nu àbùsí ni aláti balance ẹ̀ pé tó bá fẹ́ pèlè right ẹ̀ olóòsè duty ẹ̀ duty before right ní Islam ojúṣe síwájú ẹ̀tọ́ ojúṣe ó síwájú ẹ̀tọ́ àmì òbìkítà iṣẹ́ jẹ́ ọba àbájẹ́ kọ́tà ti gbówó torí díẹ̀ ló sí pé ọ̀rọ̀ ńlá nínú ẹ̀sìn àwọn mùsùlùmí ọdún ìwọ̀n rẹ̀ ibi tí a fẹ́ kí àwọn àgbáyé emphasize òun náà ni taqdiru dawru jawhari lil umman fi na'dati iqtisadiyya wa islamati mujtama ìjẹ́ fẹ́ káwọn èèyàn polongo kí wọ́n fẹ́ kí wọ́n emphasize lọ́dún ni pé ipa àwọn òṣìṣẹ́ fún ìdàgbàsókè ọrọ̀ ajé ìlú àti ìmójútó àwùjọ ọmọnìyàn tí ìlú bá lọlẹ̀ tí ó dàgbàsókè àwọn òṣìṣẹ́ ni táwùjọ ọba níláárí àwọn òṣìṣẹ́ ni torí dẹ̀ ipa tí wọ́n kó láwùjọ kéré gbẹ́lẹ́ ní gbogbo ń dáa bá sọ orí ìjọba ládìlé lórí rárá kò rí bẹ́ẹ̀ ọ̀nà kíjọba mójú tó sì ṣe kò sí ìlú tí ìjọba ti mójú ṣe tí ìlú ò ní dàgbàsókè ètò súnówó wọ́n á lè síṣẹ́ mọ́sẹ̀ kí wọ́n ṣe ń bí ìdàgbàsókè òṣẹ́ ti bẹ̀rẹ̀ oná sálárì nínú ìlú tí sálárì ọ̀dá Nàìjíríà jẹ́ kan ẹ wo ẹjọ́ tẹ́ tí ń fa 70,000 minimum wage 70,000 ẹni tó ṣe oṣù kan pẹ̀lú ẹ̀ yóò gba 70,000 lóṣù owó kíní ìjọba ìlà tó ń sọ yẹn ìjọba tó yẹ kó owó ẹ̀lọ ẹ̀kọ́ pọ̀ jù nígbàtí ọba wá ń san 70,000 fún yàn àwọn ìjọba inú sì lè ṣàdúrà pé tèmi náà bá bí ọmọ mi tó bá ti fẹ́ máa ṣiṣẹ́ tó bá bẹ̀rẹ̀ ká máa fún lóṣù tó dẹ̀ yẹ ká tún bẹ̀yẹ̀ sí àbí ọlọ́ọ̀bá ní kí ọlá mọ́sá ètò wá ṣe àwọn tí wọ́n jẹ́ ìjọba wa ọlọ́bá ní tó wọ́n ṣe wádá jẹ́ ìjọba tó wọ́n ṣe jẹ́ ká wá òṣìṣẹ́ ká lè sojúṣe wa gẹ́gẹ́ bí òṣìṣẹ́ rere káwọn ìjọba náà sì lè sojúṣe wọn àtàwọn tí wọ́n gbà ẹ̀ṣẹ́ gẹ́gẹ́ bí ojúṣe wọn mọ́sá ìsànà nìkan Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar